látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prọfẹ̀sọ́lóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára. Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ 3, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmí sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. She
Pẹ́kẹ́lẹ́ ló ní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn. Ó ti tó gẹ́. Báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. Kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence. Lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á. Ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sista Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù. Àló tó gẹ́. Àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. Enough is enough. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. Ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ Amazon.com for free shipping. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. Enough is enough on domestic violence. Látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà ó. Mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá pápátá káàkiri àgbáyé níbi tí ẹ wà. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró ti òtítọ́. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé láti inú ọkàn yín lẹ fi fẹ́ ìran Yorùbá. Ẹ̀yin tí kì í sọ máa lè ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ojúlówó ọmọ nìyí. Mo kí yín o, ẹ kú ìfaradà. Wọ́n lẹ̀ ní tí egun lé kó máa rọ́jú bó ṣe rárá ayé ló rárá ọ̀run. Mo kí gbogbo yín pé ẹ kú forítì, ẹ kú faradà. Kò sẹ́ni tí ò mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ lásìkò yìí. Kì í dẹ̀ ṣe kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti pẹ́ tó ti rí bẹ́ẹ̀. Èmi kàn kí yín ni pé ẹ kú ìfaradà. Ìgbà díẹ̀ ló kù, ìgbà bíntí. Ẹ̀yin tá ń wò mí ní Facebook, mo kí yín o. Ẹ̀yin tá ń wò mí ní TikTok, mo kí yín. Ẹ máa bá mi like, ẹ máa tẹ̀ ẹ́. Ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ ń wò mí ní YouTube, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Wípé ẹ ṣeun, ẹ kú kó má bàjẹ́, ẹ kú àdúró ti Omoluka, ẹ dẹ̀ kú àdúró ti ìran ọmọ Yorùbá. Mo appreciate gbogbo yín láìpẹ́ ẹnìkan. Now let us go straight to the point lady. Àti gbórí ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀gì pé orin yẹn ó ṣe. Orin yẹn is from Ìṣọ̀lá Adépọ̀jù. Àwọn ló kọ orin yẹn, bàbá yẹn ti dolóògbé late Ìṣọ̀lá Adépọ̀jù from Àkókó. Orin Àkókó ni kì í ṣe orin Èkìtì. Orin Àkókó ni bàbá Ìṣọ̀lá Adépọ̀jù, àwọn ni wọ́n kọ. Ẹ ṣé mo dúpẹ́. Albert tẹ́ gbọ́ yẹn àti kíní àti kejì. Ẹni tí ẹ bá fẹ́ kàn sí wọn, bóyá bàbá wa Professor Lóyè Táíwò, ẹ kàn sí nọ́mbà tí wọ́n pè. Ẹni tí ẹ bá fẹ́ kàn sí màmá wa nípa bóyá ó ní tí òun dojúkọ láàrin lọ́kọláya tó dẹ̀ ń fẹ́ àmọ̀ràn, ẹ kàn sí wọn pẹ̀lú àdírẹ́sì tí wọ́n ti fi sí orí jíngù yẹn. Ẹ jẹ́ ká bọ́ọ̀lù àgbàmì ètò. Ẹ̀yin tí à ń wò mí nínú TikTok, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Dapom Engineering, mo appreciate yín. Thank you so much fún àtìlẹ́yìn yín. Ẹnìkan kí mi lọ tó ń gbórúkọ sí mi. Thank you, God bless you. Baby Dragon, no time for game now. So ọ̀rọ̀ wà. Ọmọ Yorùbá, bàbá Ògúndé kọrin lọ́jọ́ kan. Ó ní yóò Yorùbá yóò bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóò Yorùbá ronú o. Olúgbẹ́ngà Adébóyè Àbẹ̀fẹ́, Ọlọ́run kò dẹlẹ̀ fáwọn méjèèjì. Òun náà jáde ó kọrin. Báwo ló ṣe kọ tiẹ̀? Ó sọ wípé Yorùbá ẹ gbìmọ̀ pọ̀, Yorùbá ẹ gbèrú pọ̀, ká ṣera wa lọ́kan ká lè jà fáwọn ẹ̀tọ́ wa. Bọ́wọ̀ bá ń bẹ lóṣùṣù, kò ní ṣe kan sọnù. Bó bá ẹ dúró ní ìṣàṣà, ọdẹ kan lè kàn. Béjò bá lè rìn pọ̀, ọdẹ á máa ṣàfèjò. Àìrìnpọ̀ ẹ ṣáàmà pòǹjẹjò níyà rẹpẹtẹ. Gbẹ̀yìn gbẹ́bọ́jẹ́ tá à ń ṣe, kókó jábélé tí à ń ṣe ló jẹ́ ká wálẹ̀ yìí àtìdẹ̀rú tán fúnra. Ó wá kọ́ níbi kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mò ń lọ.
ó ní ọ̀rẹ́ ni kọ̀lọ̀kọ̀lọ̀ kúkú ń ṣe pẹ̀lẹ́ dìyẹ o. ẹ gbọ́, ọ̀rẹ́ ṣáà ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń ṣe pẹ̀lẹ́ dìyẹ o. ó tiẹ̀ tún bẹ̀rù ogbe pupa orí rẹ̀ iná ló ṣe bí. àkùkọ ló jóyé kọ̀lọ̀kọ̀lọ̀ pé ogbe orí òun kì í ṣe náà. kọ̀lọ̀kọ̀lọ̀ bá tọ̀wọ̀ orí gbódùn sódán àbí òtán o. Yorùbá náà ni o. Abbas Jimoh, yeah, I will look for it. Mo ní orin àdáni tẹ́lẹ̀, orin Fẹ́mi Gọ́bánà mo ní dání tẹ́lẹ̀, but I will look for it, ẹ má wọrí. Bọ́dẹ̀ jẹ́ ìlẹ̀ ní ẹ̀sẹ̀ díẹ̀ sí mi. Yá kí n máa tọrọ mi lọ. Ṣé ẹ rí nínú ìran ọmọ Yorùbá yìí? Kò sí irú provocation, kò sí irú bíbá ni lọ́kànjẹ́ tẹ́ ẹ lè gbé wá tó lè ba àwa lọ́kànjẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Àwa dúró tán ni. Torí pé kí ni àwọn ọmọ àlè pọ̀ lọ yàrá. Mo ti jáde sọ program rí pé kò sí tó jọ máa lè nínú ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mélòó kan mo discover yìí pé ọmọ àlè lọ ṣàlàlù nílẹ̀ Yorùbá. Irú ti dàpọ̀ mọ́ sàpà ní ilẹ̀ Yorùbá yìí. Àwọn ọmọ àlè wọ́n lọ ṣàlàlù ní. Àwọn ìkà ọ̀bàyéjẹ́ ènìyàn nílẹ̀ Yorùbá tẹ́yìn dẹ̀ fojú èèyàn pàtàkì ń wò láwùjọ tí wọn ò dẹ̀ kí ń ṣe èèyàn tó jẹ́ pé ẹranko lásán ni wọ́n tí wọ́n daṣọ èèyàn múra. Ṣèbí social media oníkálukú ló ń lò bó ṣe fẹ́. Àwa kan jáde à ń pariwo pé ìyà ń jẹ ìran ọmọ Yorùbá. Ẹni kan ní ká gbẹ́nu wa sọ́hun, ẹni kò sọ̀rọ̀ lẹ́nu wa. Ẹni tá ń wò mí ní Facebook ẹ̀ pín kìíní, ẹ bá mi máa pín kí Facebook ni mo ń sọ yẹn o. Àwọn YouTube ń pín mò ń rọ́wọ́ wọn, but Facebook ẹ pín. Wọn ò gbọ́dọ̀ flag wa. Ẹ make sure ẹ pín kẹ́dẹ̀ máa like ẹ continuously. Eunice Ladipo, thank you. Ẹ ṣé. Àwọn ọmọ àlè ọmọ ìrìnrìn wọn ti dàpọ̀ mọ́ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Ṣé rí ibi tọ́rọ̀ ń lọ yìí, Yorùbá a máa kọ́kọ́ dojú ìjà kọra wa, tá a máa bára wa jà débi tó yẹ ká bá jáde, kó ní kálukú tó kó báyìí ká tó mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́ máa lè. Ẹ wo rádaràda tí àwọn ará Ìwó tún pera wọn ní Mufti, ẹ wo tí bàbá yẹn ṣe. Ààrẹ Ọ̀nà Kankanfo, bàbá wa Ọ̀jájá, mo mọ̀ pé ẹ ṣèṣe leader, ẹ ṣèṣe àgbà, òun ni ò jẹ́ kẹ́ fún bàbá yẹn lésì, kò tí ẹ wá nídìí pé ẹ fún lésì. Èsì tó yẹ kó gbà, ẹ jẹ́ kóun náà lọ fojú winá ní kóòtù náà, kí ló dé? Wọ́n mú Tani Ọlọ́run, inú wọn dùn, ó láyà ó jáde, ó dẹ̀ sọ pé wọ́n sì máa fìyà jẹ Tani Ọlọ́run sí. No, ẹ̀yin èèyàn ẹ sọ fún mi, ṣé àwọn ẹ̀sìn tó sọ fáwọn ọmọ Ọlọ́run tó pè lẹ́sìn àlàáfíà tó pè lẹ́sìn Ọlọ́run, ṣé òun nìyẹn? Kí ló ṣe? Kí ni Tani Ọlọ́run ṣe? Mi ò wá jàjà Tani Ọlọ́run o, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ yìí pé àwọn pípù tó pera wọn ní wọ́n fi ọkùnrin yẹn ọ̀bàyéjẹ́ ènìyàn ní ara wọn mú àlẹ́ ilẹ̀ Yorùbá ni. I'm not scared to say this. Who is he? Tani? Tí irú ẹ̀ bá lè lánú gbàgà tó ń bú kábíyèsí bá bá ilẹ̀ Yorùbá àrólé Oòduà, tó ń fọ̀rọ̀ ránṣẹ́ sí, tó ń lánú gbàgà, tó ń fi ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kankanfo gbogbo ilẹ̀ Yorùbá, ẹni tí wọn ò tó bàtà ẹsẹ̀ ẹ̀ tú. Nítorí pé ẹ ti jóye Mùsùlùmí, ẹ ti wá sọ̀rọ̀ ayé dà nǹkan míì, ẹ sọ̀rọ̀ ayé dọlọ́run ọ̀sán gbogbo. Muhammadu tẹ́ ń pọ́lé, ṣé mo mọ̀ yá lákú bàbá Muhammadu rí ni? Àbí Muhammadu jẹ́ ọmọ Yorùbá? Ó jẹ́ ìran Yorùbá ni.
wọ́n gbẹ̀sìn àjèjì wá fún yín ẹgbà atúnikẹ́ ẹ ṣe pẹ̀lú bí ẹni tó gbé fún yín ṣe gbé fún yín pé ẹ̀sìn àlàáfíà ní ẹgbà àlàáfíà láyè ní gbogbo ọ̀nà ẹ tún gbé ẹ sọ́dà nǹkan míì mọ́ everybody lọ́wọ́ gbogbo ilé ìtẹ́ ìṣe òtí ẹ̀ lè encourage ẹnikẹ́ni that is why tó fi jẹ́ pé ó ṣòro tẹ bá rí èèyàn mẹ́wàá tí wọ́n convert kúrò lẹ́sìn wọn padà sẹ́sìn míì á jẹ́ pé mùsùlùmí ló yí padà mẹ́sàn-án àbí mẹ́wẹ̀ẹ̀wá gan mùsùlùmí ló yí padà tó di kìrìsìtẹ́nì ó rí hard kẹrí kírísítẹ́nì kó jáde kó lóun padà lọ di mùsùlùmí kẹtọ́ tẹ́ bá máa ka ọgọ́rùn-ún agbára lẹ́bà fi réyàn kan nínú wọn no wonder tí gbogbo èèyàn fi ń sá fún yín orí pé kí ni ìwà yóò dá ìṣe yóò dá ìkà ayé àtọ̀run ní gbogbo yín. kí ni ta ni Ọlọ́run ṣe ó sọ̀rọ̀ tírú yìí ẹni tí wọ́n sọ̀rọ̀ sí tó bá jẹ́ wípé irú wọn prove pé lóòtítọ́ àti òdodo ìránṣẹ́ Ọlọ́run làwọn jẹ́ gẹ́gẹ́ bí ìlànà ìtọ́nà mùsùlùmí tó bá fẹ́ prove ẹ̀ kí ló yẹ kẹ́nìkan ṣe sí kó yẹ kó bí wọn nínú kí náà ń pè ní leader kí náà ń pè ládarí kí náà ń pè láàtàn tó bá pèèyàn láṣíwájú ọmọ èèyàn kútọ́ sí ẹ lára ó kó yẹ̀pẹ̀ sí ẹ ó lè sọ̀kúta sí ẹ ó lè fi ẹ dára tó bá wù ú ṣùgbọ́n ìwọ wàá prove pé adarí ni mí wàá tiẹ̀ fọwọ́ ṣoṣo wàá fi para wàá prove leadership ẹ. ẹ̀sìn yìí ò ń ṣe wọn ò ń dárí jìyàn nínú ẹ̀sìn mùsùlùmí ẹlẹ́dàá mi ò lè ìran kí ìran dé ìran mi ẹ̀ níyà bẹ́ẹ̀ tí bá bímọ tó bá bá mùsùlùmí rìn mo lè yìnbọn bá máa ní ìbọn sórí ẹ̀ máa padà nù pẹ̀lú gbogbo ilé ìtẹ́gbẹ́ dání ìyà ń jẹ mẹ̀kúnnù kò sí kankan nínú yín tó jáde síta kẹ́ ẹ kọ̀ndẹ́mù tó ń ṣẹlẹ̀ yìí pé gbogbo bí nǹkan ṣe lọ yìí ẹ kọ̀ndẹ́mù ẹ̀ kàkà bẹ́ẹ̀ ìsọkúsọ lẹ wá sórí afẹ́fẹ́ tẹ wá ń sọ ẹ fẹ́ prove pé mọ̀rọ̀ sọ tẹ bá fẹ́ prove pé mọ̀rọ̀ sọ Mufti Ìwó tó ń kílẹ̀mù kó jẹ́ Mufti Yorùbá ta ló fi ẹjẹ Mufti ilẹ̀ Yorùbá àwọn ti bèrè Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ ò fi ẹjẹ Mufti ilẹ̀ Yorùbá ọba ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá tó jẹ́ àrólé Oòduà kò fi ẹjẹ Mufti ilẹ̀ Yorùbá àwọn méjì tó fi yàn ń joyè lórí ilẹ̀ Yorùbá nìyẹn ní gbogbo ilẹ̀ Yorùbá ọba méjì yẹn ló máa ń fi yàn ń jẹ oyè tó lè jẹ́ pé oyè yẹn ó wà fún gbogbo ilẹ̀ Yorùbá kò dẹ̀ sáwọn méjèèjì tó já ewé oyè lé ẹ lórí tó lùwọ́ bá jáwé lé ẹ lórí tó pè é ní Mufti ilẹ̀ Yorùbá Mufti àdúgbò ẹ nílùú Ìwó gan ló jẹ́ kì í ṣe Mufti gbogbo Ìwó tó dáwọn olóríire èèyàn wà ní Ìwó Mufti àdúgbò ẹ ló jẹ́ kì í ṣe Mufti gbogbo Ìwó ẹ súnmọ́ bí ẹ̀yẹ èèyàn mi ẹ wo bàbá tó pera àwọn ní Mufti mi ò sọ̀rọ̀ lọ́dọ̀ Ìlọrin o Ìwó ni ìwọ wà o ilẹ̀ Yorùbá wọn ò gé Ìwó wọn ò gé mọ́nọ́tì o kí ló ń dààmú yín gan kí ló kó sí yín lórí ẹ̀sọ́ra yín dáradára kalẹ̀ gbogbo dáradára tẹ́ ẹ̀ púrúfù kiri wọn ò ṣerú ẹ̀ gan ní Mẹ́kà tó lẹ̀sìn gan Sáúdí tó lẹ̀sìn wọn ò ṣerú ẹ̀ ń bẹ́ẹ̀ tẹ̀sọ̀ra yín di ṣáàkì ọba ẹja kẹ́ máa hàn jẹ́ wà lókù ó ṣe títí ó bẹ̀rẹ̀ sí ní kan ìran Yorùbá ó kàn wọ́n lábùkù ẹ bàbá láàyè Oòduà kò ṣe bá ẹ̀rọ gidi kan ẹ rí pé ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n kò sọpọlọ lórí yín tírú yín bá lè lanu máa ń sọ̀tì bàbá Ọọ̀ni Ilé Ifẹ̀ tẹ́ ẹ lanu tẹ́ ẹ ń sọ̀tì Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ẹ rí pórí yóò pé ẹ kàn pẹ́ra yín ẹ ń jàgbá àgbà tó bá da àgbàdo sílẹ̀ á da láwàdà ìdíyẹ ẹ ti dẹni yẹ̀yẹ́ ara ẹ̀yin àgbàyà ìkà tẹ wà nílẹ̀ Yorùbá tẹ pera yín lọ́mọ ọkọ nílẹ̀ Yorùbá rèé o ara yín ẹ̀yin wọ̀nyí lẹ bá ìran Yorùbá lẹ bàjẹ́ débi tó dé ẹ̀yin lẹ tàwa fọwọ́ Fúlàní ẹ gbéra gbádàm ó di Sultan Palace wọn gbowó fún yín ẹ gbà ẹ wá máa gbógun tàwọn ìran yín in the name of Muslims ìrọ̀lẹ́ pa ìṣẹ̀ṣe lónìí ìran Yorùbá ẹni gbogbo rádaràdà tẹ̀ ń bá kiri ẹ kàn tí ẹ ń gbé ìṣẹ̀ṣe tó ń gbé lárugẹ sí ni láàárín ọjọ́ bíi mélòó kan mo yí àwọn tó pè mí tó sọ pé àwọn fẹ́ jí padà àwọn fẹ́ máa ṣiṣẹ́ sí ẹ ráyè yìí ìkan náà àwọn bàbá mi láti UK ó pè Omoluka ta ló lè máa kọ́ mi nífá
mo fẹ́ máa kọ́fà mi ò ṣe Christian mi àti Christian àti music kò sí èyí tí mo fẹ́ ṣe mọ́ nínú ẹ̀ ṣe ara yé ni torí pé kí ni ìwà yín ìṣe yín kò encourage àwọn èèyàn láti mú wọn súnmọ́ Ọlọ́run. ìwé kan nínú Bíbélì I think it's Jeremiah 23 tí mi rántí precisely verse yẹn ó ní ègbé ni fún ẹ̀yin ìránṣẹ́ ọtọ́ ìpínlẹ̀ ayé ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin olùṣọ́ àgùntàn ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tẹ́ ẹ mú agbo Ọlọ́run ṣìnà tó bá pera ẹ ní ìmáàmù olùṣọ́ àgùntàn ni ẹ́ tó bá jẹ́ pásítọ̀ olùṣọ́ àgùntàn ni ẹ́ ẹ̀yin lẹ ń kó èèyàn jẹ tẹ́lẹ̀ ń kó wọn lọ ọ̀dọ̀ ànábì tẹ́lẹ̀ ń kó wọn lọ ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ìwọ tí wà ẹ àti ìṣí ẹ tó bá ti ń tako yìí tí Ọlọ́run fẹ́ òun kó àwọn agbo ẹran ṣìnà nìyẹn ìwé yẹn sọ pé ègbé ni fún yín ègbé bá ṣọ́ọ̀ṣì ègbé sórí gbogbo yín torí pé kí ni ìwà yín lé ọ̀pọ̀lọpọ̀ ó ń irritate àwọn èèyàn láti sọ pé Muslim yìí ibẹ̀ ọlọ́mọdé yìí yàtàkà níbẹ̀ mò ń sọ mò ń sọ ni. ẹ̀yin bàbá ẹ̀yin olóríire tó wà nínú ẹ̀sìn mùsùlùmí ṣé bó ṣe rí rèé ni àbí bàbá yẹn fúnra ẹ̀ lè yàn burúkú àbọ̀ òun fúnra ẹ̀ ní ìkà kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá. ẹ̀yin kí ó ẹ kírun tó àwọn kan ni bàbá tó pẹ̀lú àwọn tó lòun Mufti ìwó yìí ẹ bèrè tó ó kírun tó àwọn kan ni bàbá Àjàdí mélòó wà mẹ́ tó kírun tó ni ó ké Kùránì tó ni akẹ́wọ́pá gbọ́dọ̀ wà ń bẹ̀ ó ké Kùránì tó ni Yáyì Akóredé l'Ákúrẹ́ tó ké Kùránì tó Yáyì ni ẹ wá dẹ̀ jẹ́jẹ́ ẹ tẹ́ jẹ́jẹ́ Ààrẹ Ọ̀nà Kankanfo ọkùnrin ẹ gbọ́dọ̀ lọ ṣàbù ẹ níwèé kó nǹkan lọ court kó lọ witness yẹ ṣé báwo ní tani Ọlọ́run insult àwọn ni òun náà insult Ààrẹ Ọ̀nà Kankanfo Yorùbá land ó deserve láti lọ court kóun náà lọ fojú winá ẹjọ́ ó deserve ẹ kó lọ fojú winá ẹjọ́ ní court. Gbogbo fídíò yìí orí mi dẹ̀ lu aago pé wetin be this for God's sake kí ni yóò bá dà nítorí Ọlọ́run wá bẹ̀ sí ní pa torí pé ọmọkọ́mọ ni yín bàbá òun lẹ ṣe ń pa ìtàkìtàn ọmọkọ́mọ ni yín lẹ ṣe ń pa ìtàkìtàn. ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Ààrẹ ò mọ̀ tán kò mọ̀ gbá kò mọ̀ wo ẹrú ní Ṣọlá Gbẹ̀dé ẹ̀yìn nìkan ṣé irú yín gan lè tòlú ẹ̀ lè nígbà tẹ́ ẹ̀ tí ẹ̀ rí irú yín gan tó ṣé odidi orílẹ̀-èdè Yorùbá tẹ wá fẹ́ tó irú yín wọ̀nyí ẹ̀yin àgbàyà fúnkù mẹ́kọ wọ̀nyí. Bàbá ẹ wojú mi dáadáa ẹ mọ Kùránì ẹ mọ gbogbo ẹ lọ ké tọ́lọ́run bá fẹ̀mí mi lé ẹ lọ́wọ́ orí ṣe ni Ọlọ́run sọ bá àkókò mi tó ni mọ́ ọ́nà bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ kò sí nǹkan tẹ́ fẹ́ fèmí ṣe. Ẹ ti lè máa pa àwọn èèyàn dànù kẹ jókòó sórí awọ yín kẹ kéwú kẹ ka Kùránì kẹ ti máa pa wọn. Ẹ wò mí dáadáa ẹ ní kankan fi ẹ̀mí tèmi ṣe tòrọ́lọ́run ò ní fi lé yín lọ́wọ́. Àdàbí tí ó bá jẹ́ pé mi ò kì í ṣe òdodo ni mò ń sọ fún yín bàbá. Ẹ ti ẹ̀bùn wá síwájú kẹ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ayé ní kíní kan ìwọ kẹ ti ẹ̀ prove leadership. Ẹ wá jáde ẹ bẹ̀rẹ̀ sí ní insult ìran Yorùbá ẹ fi Yorùbá wọlẹ̀ ẹ ń sọ̀rọ̀ sí Ọọ̀ni ilé Ifẹ̀ ẹ dẹ̀ believe pé ẹ ń sọ̀rọ̀ torí kán lè sọ pé ẹ mọ̀ ọ̀rọ̀ sọ bàbá irọ́ lẹ́pa ẹ mọ̀ ọ̀rọ̀ sọ ìtọ́ jábọ́ lẹ́nu yín bàbá kò sọ̀rọ̀ lẹ́nu yín. Gbogbo sẹ́ni tí ìbá ṣe gbé ẹ̀yìn pípù wọ̀nyí tẹ́ ẹ já alákatakí tí ẹ̀sìn wọ̀nyí ni tí ìbá ṣe pé ti ya nǹkan mi ẹ ti gbé nǹkan mi jẹ ni ẹ̀yin tẹ́ ń pariwo pé nìkan yìí sọ́ọ̀tì yìí ṣé ẹ̀yin ò yìí sọ́ọ̀tì àwọn èèyàn ṣé àwọn mùsùlùmí ò jáde àwọn mùsùlùmí wọn ò jáde kọ́ Jésù lábùkù níbi ṣé bá ń wọ several of them many of them ibi ìjáde oníjẹsùn kú lásán ni kò kú fún ẹ gidi kan ikú ẹ kàn kú fọ̀fọ́ ní oríṣiríṣi mélòó la fẹ́ sọ tá a bá sọ ọ́ ẹ̀sìn Muhammadu ní ẹ ti sọ kejì lẹ
ti lọ gbé adájọ́ gan bóyá táyé bá gbà ní ẹ lọ sọ́run lọ bá dájọ́ wá kókó wá arrest. Kí ló dé? Wọ́n pè yín lálákatakítí, wọ́n pè yín ní ìmọ̀le, ẹ̀jẹ̀ provide pé ìmọ̀ yín lé lóòótọ́. Àbá kí ló dé? Ilẹ̀ Yorùbá, ilẹ̀ ìṣẹ̀ṣe mi. Reality lẹ́gbọ́n yẹn kò sí tẹ́ ẹ máa ṣe. Ọba tó bá máa jẹ́ níwò tí ò bá ti gbà kán ṣe ètùtù tó bá yẹ kán ṣe lórí ẹ̀ kò ní pẹ́ lórí oyè, kò tí ẹ̀ nílẹ̀ jòkó sórí àpèrè òun. Adé òní kun orí òun aṣọ́kù ni. Aṣọ tó bá ti lè kàn tó sọ ẹgbẹ́ láyé òun ò ní gbà kán ṣe ètùtù fún òun. Ilẹ̀ Yorùbá níbẹ̀ kì í ṣe Mẹ́kà, kì í ṣe Mẹ̀dínà, kì í ṣe Jẹ́dà, kì í ṣe Saudi Arabia. Ilẹ̀ Yorùbá níbí. A ní ètò adẹ̀ ní ẹ̀tọ́ tàbí ṣe gbogbo nǹkan wa. Ọba tó bá kọ̀ tó ní ẹ má ṣètùtù fún mi kò ní gbé adé yẹn sórí. Tó bá gbé adé yẹn sórí ó máa sọ́kú ní arọ́kú ni. Reality lẹ́gbọ́n yẹn bàbá. Kò tí ẹ lè sojú yín mọ́ torí ẹ máa ti kú kó tó ti àkókò yẹn. Ọba ìlú yín máa ronú pìwàdà. Á change ẹ̀yin lẹ́yìn tó yẹ kẹ́ máa gbà lámọ̀ràn pé ọba gba lórí everything. Ọba lọba mùsùlùmí, ọba lọba christian, ọba lọba ìṣẹ̀ṣe. Ẹ̀yin wọ̀nyí lẹ sọ fún pé kò sí tó jẹ́ christian, kò sí tó jẹ́ ìṣẹ̀ṣe, pé muslim nìkan ni. Àbùkù lẹ máa fi kan bàbá Mufti. Àbùkù lẹ máa bá bọ̀ ń jẹ bàbá. Ká ní yín gan-an kí lẹ fi ra yín pè kẹfẹ́ máa fi orógùn ẹ bá máa fi rọlẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé wọ́n ti gbówó fún yín láti nọ́ọ̀tì pé kó a máa rò ẹ tọ́ra yín jẹ ni. Gbogbo ayé ò lè mú yín, ogun àwọn amúyín, àwọn alálẹ̀ amúyín. Ẹ sọ lódùdú à kò ṣe bọ kò ṣe tutù ẹ rí para yín ò yá. Ṣé wọn ò ṣe bọ ní Mẹ́kà ni? Wọn ò ṣe bọ níbẹ̀ ni abẹ́ àti ẹ̀mọ̀ tó mọ̀ mẹ́pẹ̀ lẹ́bọ̀ ni. N ò jẹ́ pé ẹ̀dínmọ̀ ìjìnlẹ̀ òye òye yín ẹ̀tanú ìkanú lẹ fi ń sọ̀rọ̀. Ẹbọ wà ní Bíbélì, ẹbọ wà ní Kùránì. Kí náà pè ní ẹbọ? Sacrifice. Ẹ wá sọ pé kìnní kan ṣe bọ. Kí náà pè lẹ́bọ? Tó o bá lọ church, tó o dé church, nínú gbogbo ẹ̀ tó o bá mú nínú ẹ̀ tó fi sílẹ̀ tó lò ó dá nínú church, ẹbọ ló ṣe. Bàbá mọ́rìlì àbíkílẹ̀ lẹ́yìn jẹ́ Mufti Ìwó. Tó o bá lọ mọ́sálásí nínú àìráyè tó o kírètì àyè pé mo fẹ́ lọ kírun, mo fẹ́ lọ kí jímọ̀, tó o dẹ̀ dábẹ́ lọ, tó o fi àyè míì tó fi di tó o lọ mọ́sálásí tó o lọ kírun, ẹbọ ló ṣe. You must sacrifice something. Ohun tó ń pè ní ẹbọ nìyẹn. Ṣùgbọ́n lójú yín tó bá gé ẹran tó gbé tutù ẹ̀ sílẹ̀ ìyẹn ló ń pè lẹ́bọ. Ànábì Muhammadu tẹ́ ń tẹ̀lé lẹ́ni. Ṣé kò ṣẹbọ ni? Kò ṣẹbọ ni àbí kò bá nílẹ̀ nígbà kan bí kò ṣe ni? Tí ò bá ṣẹbọ kí ló dé tó ní ká máa ṣe sàrà? Kí ló dé tó ní ká máa yan zakat? Kí ni wọ́n pè ní zakat? Kí ni zakat? Ẹbọ ni pé tó o bá mú kinní kan tó o lò láti lè gbá kinní kan, ẹbọ ni wọ́n pè. Torí pé òye òye yí bàbá. Inú kíkorò, inú kíkan lẹ fi ń sọ̀rọ̀, òun lẹ fi gbá ẹ̀sìn ti yí. Yóò jẹ́ kẹ́ mú ìtumọ̀ nǹkan pè lẹ́bọ. Tí mo bá kí ọwọ́ mi sápò, tí mo mú owó, tí mo fi ra oúnjẹ, tí mo gbé fún yàn pé ó yá gbà jẹun, ẹbọ ni mo ṣe fún Ọlọ́run. Ó wá ti bẹ́ẹ̀ lórí bí mo bá ṣe ṣe ẹbọ yẹn, bóyá tinútinú ni mo fi ṣe ìkan náà fẹ́ nìyẹn, òun lẹ́bọ yẹn ṣe lè gbà lọ́dọ̀ Ọlọ́run. Torí pé wọ́n alábọ̀ ìmọ̀ nìyí dúró gba ìmọ̀ tó. Amọ̀rú yín kẹsà máa léwájú ká máa rí yín pé ẹ̀yin lẹ wà wájú bẹ́ẹ̀ lé kiri nìyẹn. Kò sí tẹ́ fẹ́ ṣe bàbá. Ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run máa gbógun ẹ̀yin tẹ́ gbógun ti ìran ọmọ Yorùbá ní gbogbo ọ̀nà. Ọlọ́run máa gbógun ti gbogbo yín, ó máa fi yà jẹ yín ni bàbá. Ẹ ní mú jẹ. Ẹ tún wá ṣe wá kan egbò mi. Ẹ tún lọ ń dárúkọ Sunday Igboho pé ṣèbí bẹ́ẹ̀ ṣe sọ fún nìyẹn. Ẹ rí báyé yín ta bàbá. Ọlá Ọlọ́run, ọlá orí gbígbẹ orí tútù, ọlá àwọn tí ìyà ń jẹ ní ilẹ̀ Yorùbá tí Sunday ọmọdé yẹn máa sọ̀rọ̀ fún, tí Nàìjíríà gbógun ti lé lórí, ìṣẹ̀dá gbogbo wọn kò ní dáríjì ní bàbá.
kò ní dáríjì yìí torí wọ́n kidnap pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ lóye tó jáde kẹ́ condemn ẹ̀rí pé kí ló dé tí wọ́n jí yàn gbé kẹ́ pe press conference kẹ́ condemn ẹ̀ fún ìjọba ṣe rí bàbá. wọ́n fi bá báyàn lò nílẹ̀ Yorùbá yìí àwọn ọmọ tí ìyá àti bàbá jẹ ìṣẹ́ jẹ ìyà tí wọ́n lọ gba owó pámọ́lẹ́ látà owó lápò tí wọ́n fi rán wọn lọ skul wọ́n dé láti skul wọn ò ríṣẹ́ wọn ò rẹ́ni tì wọ́n darí sóko pé kán lọ sóko wọ́n dé oko wọ́n ṣe oko yẹn owó olówó náà tún lọ fi sóko Fúlàní á tún wọnú oko wọ́n á tún jẹ oko wọn lájẹun tí wọ́n bá sọ̀rọ̀ Fúlàní á ṣá wọn ní ìṣàkóṣá ìjọba èlò lẹ jáde tẹ́ sọ̀rọ̀ bàbá ìṣẹ̀dá gbogbo àwọn tí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí kò ní dáríjì yìí torí ìka ayérayé àtọ̀run ni gbogbo yín gbogbo ẹ̀mí tẹ́ bá wà ní irúgbó bàbá yìí sẹ́gbẹ́ náà mẹ́nu bá ọ̀rọ̀ Ìlọrin kò sí tó kàn mí pẹ̀lú wọn nígbà tó bá tó àkókò tó bá tóbi sísun fùrọ̀ máa là kò sí tó kàn mí pẹ̀lú wọn àrà tó bá wù wọn kan dà èpè tó bá wù wọn kan máa ṣe kò kàn wá ṣùgbọ́n ilẹ̀ asa today Ìlọrin wọ́n ti sọ pé kì í ṣe ilẹ̀ Yorùbá wọ́n ti gé mọ́ north ṣégobe ṣùgbọ́n ilẹ̀ Ìwó àbá ilẹ̀ Yorùbá pọ́nbélé ni kò sí tẹ́lẹ̀ ṣe àwa máa sọ as far as I'm concerned this is Yorùbá land ẹnikẹ́ni ò ní bá àṣà àti ìṣe Yorùbá jẹ́ kò sẹ́ni tó ní kó lọ sí ìdí ẹbọ kò sẹ́ni tó ní kó lọ ṣẹbọ mi ò ṣẹbọ mi ò dẹ́ṣẹ̀ tútù mo gbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n tó bá rẹ́lẹ́bọ tó bá ṣe tiẹ̀ ó gbàgbọ́ bẹ́ẹ̀ ni tí ìbá ṣe pé ìmọ̀ yín nímọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ bá nímọ̀ ìjìnlẹ̀ ẹ mọ̀ pé kò sí ẹ̀sìn kankan níwájú Ọlọ́run Ọlọ́run ò lè fi ẹ̀sìn kò lè fi ṣe ìdájọ́ ènìyàn mo fi gbogbo tí mo ní búra tí mo mọ̀ dájú tó dá mi lójú ni Ọlọ́run ò ní fi ẹ̀sìn kò ní fi ṣe ìdájọ́ bóyá o jẹ́ mùsùlùmí o dẹ̀ ń ọmọ sáàsì dédé o ń ké má kàtí márùn ẹ Ọlọ́run ò ní fi dá ẹjọ́ ẹ o tàbí o jẹ́ kírísítẹ́nì o ń lọ ṣọ́ọ̀ṣì dédé o mọ gbogbo bíbélì kan Ọlọ́run ò ní fi ṣe ìdájọ́ ẹ ọjọ́ níṣẹ̀ṣe fúnfúnfún ló wọ̀ rere kékeré kan Ọlọ́run ò ní fi ṣe ìdájọ́ ẹ kí lọ́lọ́run fẹ́ fi ṣe ìdájọ́ ènìyàn iṣẹ́ àfùwà ẹ iṣẹ́ ọwọ́ ẹ lọ́lọ́run fi máa ṣe ìdájọ́ òní pásítọ̀tì tí wàá fi gbọdọ̀ bá Ọlọ́run iṣẹ́ ọwọ́ ẹ Ọlọ́run sọ pé bíbélì sọ pé Ọlọ́run fọwọ́ lẹ́rán ó ń wo ìṣe ènìyàn ó dẹ̀ ń kọ wọ́n sílẹ̀ orí ìjọ mi ni ó ní àwọn áńgẹ́lì mímọ́ ń kọ wọ́n ìbá ṣe rere tàbí ibi èrè iṣẹ́ rẹ ni ìwọ yóò gbà àwọn áńgẹ́lì ń kọ sílẹ̀ kẹ́yìn pè ní màláìkà wọ́n ń kọ iṣẹ́ ọwọ́ ẹ ní gbogbo bó ṣe gbáyé ṣe àti bó ṣe bá tènìyàn kan jẹ́ tó dẹ̀ gbéra tó gbé gẹ́hùn ẹ̀wọ̀ tó gbọ́ ṣùkárà bàdẹ̀dẹ̀ sórí tó gbọ̀nà inú mọ́sálásí lọ tó lọ lídì irun gbogbo ẹ̀ lọ́lọ́run àwọn áńgẹ́lì ń kọ sílẹ̀ fún ẹ ó wà nínú ìwé ní tọ́lọ́run bá fi ṣèdájọ́ ẹ nìyẹn Ọlọ́run ní sọ pé mélòó ló lọ ṣọ́ọ̀ṣì nígbà tó wà láyé ó yẹ gbà á ìgbà 5 million ókè díẹ̀ fọ́ ó free ẹ jẹ́ kó máa lọ sí ìjọba òun rere èèyàn mélòó ló pa ó ti pààyàn bíi 50 èèyàn mélòó ló lù ní jìbìtì bíi 70 èèyàn mélòó ló bà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n èèyàn mélòó ló lọ mọ́sálásì ṣó mọ kùránì ó mọ kùránì dáadáa ṣó lọ mọ́sálásì àwọn máa ń lọ dáadáa ìgbà bíi 2 million ló lọ ókè ẹ jẹ́ kó máa lọ sọ́ọ̀mù rere díẹ̀ fọ́ ráyé yín bàbá ẹ̀yin ìkà ọ̀tá ìran ọmọ Yorùbá iṣẹ́ àwọn ayé lọ́lára ti ṣèdájọ́ yín kò sí tó jẹ́ sí ẹ̀fẹ́ ní bọ́dílẹ̀ ẹ jẹ́ kó ṣe tó bá fẹ́ ẹ jẹ́ kó ní ìdìbò àwọn iṣẹ́ ọwọ́ ẹ wọ́n máa ń sọ fáwọn èèyàn ẹ̀yin tá bá kú sí chọ́ọ̀chì tó ń lọ ìwọ ń rùpà o ò rí kẹ̀kẹ́ gùn pásítọ̀ chọ́ọ̀chì yẹ ó ní mọ́tò 5 sínú kọ́mpáǹdì ẹ̀ tó daṣọ́bù tó dẹ̀ ó daṣọ́bù sílẹ̀ kò sí kankan ẹ̀ tó less than 30 million àwọn mọ́tò tá à ń sọ yìí ìwọ́dẹ̀ lọ chọ́ọ̀chì lójoojúmọ́ wàá gbàdúrà nínú chọ́ọ̀chì wàá ṣe wàá gbá chọ́ọ̀chì wàá dúnlẹ̀ wàá dún òkè wàá dún gbó wàá náwó wàá fọṣọ wàá ṣe gbogbo ẹ̀ nínú chọ́ọ̀chì mẹ́ pásítọ̀ ẹ̀ ń rí ẹ o bó o níyàwó ọlọ́mọ ìyá dẹ̀ ń jẹ́ o kò sí lákan ẹ̀ pé jáde ń ta kan nínú mọ́tò wọ̀nyí kí n empower àwọn tíjà ń jẹ nínú chọ́ọ̀chì nínú
tí n bá tiẹ̀ rí ta ní 7 million kí n pín fún wọn ní 500,000 kọ́ lọ fi sí ṣọ́ọ̀bù kan máa tà kò ní ṣerú ẹ̀. pásítọ̀ yẹn tó bá kú ọ̀run àpáàdì ló ń wọ, ọ̀run àpáàdì inú iná pọ́nbélé ló máa wọ̀, inú iná. torí pé ó ti so kọ́là sọ́rùn, ó wọ suit tó ń dán mìíràn, ó rìn, ó mèdè fọ̀, ṣúra bàbà ràbà bòbòbòbò sí bòbòbòbò, inú yín dùn. ẹlẹ́rìí ìránṣẹ́ Ọlọ́run, ìyà ń jẹ òórùn pa. pásítọ̀ ẹ̀ kọ́ mansion káàkiri, ó ń kọ́ kíní kan city, kíní kan ti bí, kíní kan tọ̀hún, inú yín dùn. ìyà ń jẹ òórùn pa, òórùn ṣẹ́. ọ̀run àpáàdì ló ń lọ. ìmáàmù ẹ tó bá ń kọ́lé kiri tí wọ́n dẹ̀ inú ẹ dùn, ó ní ìmáàmù ẹ wọ́n lọ mọ́sáàsì, ó ṣe iṣẹ́ oníṣàkà, ó ṣe iṣẹ́ olóòtú, wàá ṣe ti bí oníṣẹ́ onílàádà ló ń ṣe. kò sí làádà kankan níbẹ̀. búlọ́ọ̀kù kò sí tó kan Ọlọ́run pẹ̀lú gbogbo búlọ́ọ̀kù tẹ́ ẹ kọ́jọ tẹ́ pè ní mọ́sáàsì, kí ló kan Ọlọ́run pẹ̀lú ẹ̀? Ọlọ́run sọ pé iṣẹ́ ọwọ́ ẹ lòun fẹ́. tó o bá ṣe tọ́lọ́run, ò bá máa kú sí mọ́sáàsì lójoojúmọ́. kó jáwọ́ ló ń fọ gbogbo àgé tán fi kírun, kó jáwọ́ ló ń fọ bí tán ṣàlùwàlá sí, kó jáwọ́ ló máa ń gbá mọ́sáàsì gbogbo ìgbà. tí iṣẹ́ ọwọ́ ẹ ò bá tẹ́ Ọlọ́run lọ́rùn, wà láìtàláì súnmọ́ bí láì ọ̀run irú iná ló ń lọ. bàbá mọ́ríkà Mùsílì, bàbá Mufti, ẹ lọ tẹ́ ẹ bá jáwọ́, ẹ kàn dín nínú yọ̀ ni, ẹ kàn ìbínú Ọlọ́run, ẹ kàn ìbínú àwọn tó nílẹ̀. ẹ fi ìran ọmọ Yorùbá, èyí tẹ́ bá ìran Yorùbá jẹ́ ti tó gẹ́, èyí tẹ́ bá yé jẹ́ báwa ọ̀dọ́ ká pọ̀, ó ti tó gẹ́. èyí náà lẹ bá yé òjé débi tó dé, èyí lẹ bá ìran Yorùbá jẹ́ débi tó dé. ó tó gẹ́ bàbá mi ìpè dáadáa, ó tó gẹ́, ó tó gẹ́. èyí tẹ́ bá ilẹ̀ Yorùbá ti jẹ́, ó ti jẹ́, ó ti tó. ẹ̀yin lẹ bàjẹ́ débi tó dé wọ̀nyí, ẹ̀yin lọ́lọ́tẹ̀, ẹ̀yin nìka. àìgbọ́ra ẹni yé gbogbo àwọn àgbàgbà, iṣẹ́ ọwọ́ yín ni ẹ̀yin la bá ń bẹ̀, ẹ̀yin ìka wọ̀nyí. ìdùnnú yín ni pé kí gbogbo ìran Yorùbá tó jẹ́ mùsùlùmí, inú yín á máa dùn, ẹ máa jó, ẹ máa yọ̀. ìwà yín lè mú kí gbogbo Yorùbá di mùsùlùmí. ìwà yín, ìṣe yín ó lè. mo ní bàbá kan mùsùlùmí ni, mo súnmọ́. níbi tí mo fẹ́ràn bàbá yìí dé, mo fẹ́ lè sọ pé mo fẹ́ di muslim. mo sọ categorically, mo ní mo fẹ́ di muslim. mo sọ fún ìkan náà àwọn ọmọ wọn tó close mọ́ mi, wọ́n á máa kọ́ mi ní ìtọ́nà mùsùlùmí. kálẹ̀ mọ̀, mo ti kọ́ dé lẹ́bùn kí mo ti kọ́. mo fẹ́ máa ṣe mùsùlùmí, mo tiẹ̀ fẹ́ máa kírun, màá máa ṣe gbogbo ẹ̀ papọ̀. mo mọ ìkámọ̀, wọ́n ti kọ́ mi ìkámọ̀, rùkú, kí náà tún pé mo ti mọ rùkú, mo ti mọ ìkámọ̀, mo ti mọ sùjúd. kẹ́lẹ́ mọ̀ pé mo kíkẹ́ mọ̀ ní o, ẹ mọ̀ pé mi ò fi ṣe náà. ẹ lọ jòkó kẹ́ ẹ ronú ara yín, kẹ́ ẹ wá bí àlàáfíà ṣe máa jọba láàrin àwùjọ. kọ́lọ́run lè sọ nípa ti yín pé ẹ ṣe ìwọ̀n tẹ́ ẹ lè ṣe, kàkà bẹ́ẹ̀ ṣe lè gba gbogbo ẹ̀jẹ̀ kiri. ẹni tó bu yín lẹ̀ ń rí. lágbájá bú mi, ó ta ìrẹ̀ rẹ̀ sí mi lára, mo ní láti gbọ́n án. Tani Ọlọ́run sọ, yìí tí ó ṣẹ̀yìn ni tani Ọlọ́run sọ̀rọ̀ sí o, kì í tún ṣẹ̀yìn o. ẹ kò jẹ́rí, ẹ tí ì rí kankan bàbá. àwọn tẹ́ máa kó wọn pọ̀ rẹpẹtẹ, ẹ tí ì mọ kẹ́lẹ́ kankan. ẹ kó wọn á sún yín. tó o bá wo fídíò ètò òpin, máa bínú sí ẹ o. ní ìsọpọ̀ Ọlọ́run àbínú sí ẹ o. make sure kó o pín bí mo fẹ́ ká ẹ pín kó gbọ́dọ̀ mọ́ kì í wò ó. ṣé bọ́lúwo ló jáde tó ṣe fídíò lánàá tó ń kí àwọn tó ṣe eégún pé wọ́n kú ọdún, wọ́n kú yèlò. ẹgbà tí mo wò mo ẹbọ ní bàbá ńlá irọ́ lélẹ̀ ìṣẹ́, mo ní bóyá wọ́n dọ́tọ̀ ẹ̀ ni mo wá lọ wo ẹnu yẹn dáadáa, mò ń wò torí tó bá jẹ́ pé wọ́n dọ́tọ̀ ẹ̀ yàtọ̀ títí ní àwọn àbúbẹ̀ sí ní painstakingly mo wò dáadáa, mo rí pé kì í ṣe pé wọ́n dọ́tọ̀ fídíò yìí. Olúwo gangan ló sọ̀rọ̀, ó kí àwọn eléégún, ó dẹ̀ sọ̀rọ̀, ẹ má ti ṣọ́ọ̀bù, tẹ bá fẹ́ ṣe eégún téèyàn ò gbọdọ̀ rí, ẹ má fi disturb àwọn èèyàn, which is normal. èmi náà sáyẹ̀nsì based on what ẹ fẹ́ ṣe service, kì í ṣe gbogbo àwọn tẹ́lẹ̀ kó ti ṣọ́ọ̀bù yẹn, kì í ṣe gbogbo wọn ló ṣe é. ẹ̀fọ́ oníkàlùkù lẹ̀ kó ṣe tiẹ̀. mùsùlùmí wà ní àwọn tó ní ṣọ́ọ̀bù tẹ ẹnìkan tí ò bá ti ṣọ́ọ̀bù kò sí tí ó yẹ kò yẹ kẹ́ fi ti yí disturb wọn. so èmi kan support
mo gbọ́ fídíò yẹn máìdì mi torí èmi fúnra mi jẹ́ nìkan tó jẹ́ pé inú mi ò dùn sólúwo tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtó mo gbọ́ tí olúwo sọ yá mo ní wonder shall never end máìdì mi lọlẹ̀ mo dẹ̀ fẹ́ sọ́nà for now mo fẹ́ máa sọ́ọ̀dì olúwo yẹn mo fẹ́ wò bóyá changes àwà tó tálẹ̀ olúwo ò jẹ́ sọ́ńtẹ́ sọ yẹn bàbá ibẹ̀ tí ọba mi bá máa jẹ ní ìwò wọn ò ní ṣe ètùtù kankan fún mọ́ wípé láwà níbi kan lá máa wé bàbá mo jẹ́ ẹ̀rí olúwo kò ní jẹ́ sọ́rọ́ ẹ̀ mọ́. iná ń pè ní ọba táwa gbọ́njúmọ́ tọ́ba bá máa jẹ bó ṣe máa wọ ìgbàlẹ̀ bẹ́ẹ̀ náà la lọ mọ́sálásí lọ dúpẹ́ bẹ́ẹ̀ náà la lọ church mẹ́tẹ̀ẹ̀ta ló máa dé torí mẹ́tẹ̀ẹ̀ta ló jọba lé lórí mẹ́tẹ̀ẹ̀ta ló jọba lé lórí á wọ ìgbàlẹ̀ tó bá ti kúrò bẹ́ẹ̀ tó ṣe gbogbo ètò ẹ̀ tán á wọnú church á dúpẹ́ fọ́lọ́run tó bá kúrò níbẹ̀ á wọnú mọ́sálásí lọ á kírun á dúpẹ́ ìdí ni wípé ìkan ṣoṣo lọ́lọ́run ẹ̀yin lẹ ń pín ẹ̀yin bàbá wọ̀nyí lẹ ń pín God is one kò pé méjì ìkan báyìí ẹyọ kan ọlọ́run tó wà lamẹ́ríkà òun ló wà ní China ọ̀nà tó ní kálukú bí ń sí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé ẹ rí gbogbo àwọn ìka ènìyàn nílẹ̀ Yorùbá irú wọn pọ̀ ìkan wà tó lóun kìíní kan lágége wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí yẹn ń sọ ìtàn tó bẹ̀ sí ní sọ ìtàn oríṣiríṣi torí pé o ti láwọn ọmọ iléekéwú ó bẹ̀ sí ní sọ oríṣiríṣi ìtàn ó bẹ̀ sí ní pa ìtàn tí ò tiẹ̀ mọ bó ṣe ń lọ Ìlọrin kọ́ ló ní Yorùbá kọ́ ló ní Ìlọrin Álíbì kọ́ gidi kan Ìgbà Àfọ̀njá gan fúnra rẹ̀ báwo ló ṣe jẹ́ ta ní oríṣiríṣi sítórì ṣé gbogbo yín tẹ́ fi oríṣiríṣi ìtàn tẹ́ fi ń da ìrìnàjò ọmọ Yorùbá rí ní nísìnyí dọ̀dọ̀ alẹ́ yín sunkún dọ̀dọ̀ alẹ́ yín ní gbogbo yín pàtó mi ò fẹ́ mọ̀ bóyá mùsùlùmí ni ẹ tàbí kírísítẹ́nì tàbí oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi ìtàn burúkú ìtàn kíkà tẹ́ fi bà ìtàn ọmọ Yorùbá jẹ́ ní nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ alẹ́ yín. ní nísìnyí ní nífọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín lórí ẹlẹ́sìn tẹ́ fi ìwà àti ìṣe yín tẹ́ fi ń da ìrìnàjò ọmọ Yorùbá rú. Ọlọ́run ò ní gbà fún gbogbo yín ìṣẹ̀dálẹ̀ ìran ọmọ Yorùbá á dà fún yín àdàbí mo ń sọ mo tún sọ mo máa ń sọ ni àdàbí tó bá jẹ́ pé bí ìran ọmọ Yorùbá ṣe rí lásìkò yìí tó bá dùn mọ́ Ọlọ́run nínú mo sọ pé Ọlọ́run nílànà kìrìsìtẹ́nì àdàbí bí ìrìn àjò Yorùbá ṣe rí lásìkò yìí tó bá dùn mọ́ Allah nínú mo sọ mo tún sọ nílànà mùsùlùmí àdàbí tí ìrìn àjò Yorùbá àsìkò bó ṣe ń lọ yìí tó bá dùn mọ́ Olódùmarè nínú ní ìlànà tìbílẹ̀ ó ní gbogbo yín yẹn lè mú jẹ tí ò bá ti dùn mọ́ Ọlọ́run nínú ìyà tó jẹ gbogbo ènìyàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò ní ìrètí oúnjẹ tó lè jẹ ìyà lójúmọ́ tí inú Ọlọ́run ò bá ti dùn sí gbogbo ẹ fi ìwà ọwọ́ yín ìṣe yín tẹ́ fi ń da ìrìn àjò Yorùbá rú Ọlọ́run máa dá gbogbo yín lẹ́jọ́ ló máa fi yà kẹ́yìn ní mú jẹ ẹ̀yin ìka gbogbo yìí ẹ̀yin ìka ènìyàn kàkà kẹ́ wá peace kẹ́ wá àlàáfíà nínú ìran Yorùbá àkókò mélòó tẹ̀ ń ṣe bóyá nọ́ọ̀tì lẹ̀ ń ṣe bóyá Sókótó lẹ̀ ń bá ṣe kò yé wa ṣe bàbá ṣe màlẹ́ àbẹ́lẹ̀ tẹ̀ ṣe ń bẹ̀ ẹ̀yin ìka ọba yẹn jẹ́ bàbá wọn á gbé yín Prince of Africa wàá gba ìjọ ẹ má bínú ẹni tí mi bá dúpẹ́ lọ́wọ́ ẹ má bínú bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò mo bẹ̀ yín lóògùn ọ̀fẹ́ o ọmọ ṣàkókò yìgbòyìgbò ọmọ olókè méjì takọtabo mo bẹ̀ ẹ jẹ́ kọkùnrin tó pẹ̀lú àwọn onímọ̀rìlì mọ́rútù ẹ mẹ́tù tó ń lọ kóòtù kó nǹkan lọ fojú ba ẹjọ́ òfin tó de yìgì ló de gbàǹgà ẹ jẹ́ ẹgbẹ́ ẹ̀yin èèkàn ẹ̀yin wíìsù kò ṣe dandan káàrẹ kó gbéṣẹ́ yẹn ṣe o ààrẹ ẹni lọ́ọ̀yà ẹ láwọn ọmọ ogun náà jẹ́ lọ́ọ̀yà o ẹni wọn lóríṣiríṣi ẹjẹ́ pé bìbí kan gbé ọmọkùnrin yẹn kó nǹkan lọ rojọ́. You cannot rise and insult the legal Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. You cannot rise and started insulting the history and heritage of Yoruba people. We will never accept that.
based on religion. Láyéláyé, ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làṣà. This is Yoruba culture. This is Yoruba. This is what we are. Ìṣẹ̀ṣe ló wà nílẹ̀ Yorùbá kẹ́ tó bẹ̀sìn dé. This is who we are. Ẹ di ayé yín, ẹ di ẹ̀yin lẹ́lọ́gbà èsì wá. Ẹ di ẹ̀sìn yín mú ẹ̀ṣẹ́. Kò sẹ́ni tó di ìlú kẹ́ máa ṣe. Wọ́n sọ́mọ̀ tún sọ ni. Gbogbo dáradára tẹ̀ ń bá kiri. Ẹ ń encourage many people láti kórìíra ẹ̀sìn yín sí ni. Wọ́n á kórìíra ẹ̀sìn yín sí. Eléyìí tó bá máa padà lọ darapọ̀ mọ́ Christian, á darapọ̀ mọ́ èyí tó bá máa gba ọ̀dọ̀ ìṣẹ̀ṣe lágbàbẹ̀ lọ. Reality lẹ́gbọ́n ni. Fact lẹ́gbọ́n ni. Ta ni yín gan-an? Tẹ̀kàn bẹ́ sọ́ra yín dákàrí. Ní South Africa wá gbáyì lọ́jọ́ alẹ́. Mo dúpẹ́ ẹ̀yin tèmi tẹ́ ẹ pín programu yìí. Mo sọ ọ̀rọ̀ yìí torí pé kí ni kò sí ìgbàkigbà tí mo bá jáde tí mi ò ní nìkan tó máa bà mí nínú jẹ́ nítorí ìran ọmọ Yorùbá. Ẹ̀yin àgbààgbà wọ̀nyí dẹ̀ ní ọ̀dádá. Tá a bá máa wí dà ìwé ẹni Yorùbá ṣòro jà fún ẹ̀yin náà dẹ̀ ní ẹ̀yin gangan dẹ̀ ní ìka. Ẹ̀yin ní ìka. Mo sọ nínú program kékeré tí mo ṣe ní TikTok lánàá mo sọ. Ẹ̀yin oníṣẹ̀ṣe lè fi gán blame. Mo blame yín ẹ̀yin oníṣẹ̀ṣe. Màá lè sọ ìdí fún yín ní ṣókí kí n tó máa lọ. Ṣé báwọn ẹ̀yin náà fi ń gbolẹ̀ báyìí? Ẹ̀yin náà rí fún ìṣẹ̀ṣe tọ́lọ́run fi jogún fún ìran ọmọ Yorùbá. Kí náà pè ní ìṣẹ̀ṣe? Kí ló kan Ifá pẹ̀lú religion? Ifá ò ń ṣe religion. Ifá ọ̀nà ìmọ̀, ọgbọ́n ìmọ̀ àtòyé tí ìran ọmọ Yorùbá fi ń gbé ayé láti ìgbà ìwáṣẹ̀ wá. Òun náà pè ní Ifá. Ó dàbí gbogbo àwọn ọgbọ́n tí Socrates tó kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀. Àwọn ọmọlẹ́yìn ẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n kọ́ sílẹ̀. Òun làwọn ń lò lénìí. Tí wọ́n bá máa sọ̀rọ̀ wọ́n ní ọ̀run mi, wọ́n ní Socrates is the father of philosophy. Gbogbo bí Yorùbá ṣe ń gbáyé, tí ò bá yí ọmọ Yorùbá lọ bèèrè àwa bá nínú Ifá. Gbogbo ẹ̀ lọ́rùn mi láti sọ jáde. Ẹ̀yin lẹ tó ní gbogbo ẹ̀fẹ́ sọ́gẹ̀sì. Kì í ṣe ẹ̀sìn. Ifá ò kì í ṣe ẹ̀sìn. Ọ̀nà ìgbé ayé, ọgbọ́n ìmọ̀ àtòyé téèyàn fi ń gbé ayé òun ní Ifá. The only difference ni pé no written records tó back gbogbo ẹ̀ up. Oníkálukú wọ́n máa memorize ẹ̀ sórí mi. Ẹ ráyè yín ẹ̀yin oníṣẹ̀ṣe. Inú Ifá lẹ́tí máa mọ̀ yín pé tẹ́ ẹ bá mú ewé ewéré ń jẹ́jẹ́, tẹ́ ẹ bá mú papọ̀ mọ́ èpo igi ìràrú, tẹ́ ẹ mú ewé kíní mọ́, tẹ́ ẹ lọ́ papọ̀, tẹ́ ẹ fẹ́ pupa àtàtà sí, tẹ́ ẹ bá ṣe é, ó ṣe é jẹ̀bà. Inú Ifá lẹ́tí máa rí. Nígbà tó bá dẹ̀ ṣe tó dẹ̀ jẹ bẹ́ẹ̀, ẹ tán gbogbo ẹ sọ bí nǹkan ní ìmọ̀ wọn lọ́wọ́. Ṣé àwọn China ṣé wọn ò kì í ṣe oògùn ni? Ṣé China ò kì í ṣe oògùn ni? Wọ́n ń ṣe oògùn ṣùgbọ́n àwọn ò pé kí wọ́n lóògùn, they don't call it charms. Ìlànà ẹ̀sìn wọn làwọn pé wọ́n ní ọ̀nà táwọn fi ń treat èèyàn. Acupuncture China ló ní. Wọ́n á to abẹ́rẹ́ sí gbogbo ara ẹ mọ́ ojú everywhere títí dé ìsàlẹ̀, wọ́n dẹ̀ ń treat yẹn ni. Yorùbá ló ní bẹ́rẹ́. Àwọn ń kí abọ́rọ́ pọ̀ yẹn lára wọ́n kì í dà sí gbogbo ẹ̀, wọ́n tó gbogbo ẹ̀, wọ́n to abẹ́rẹ́ sí délẹ̀ láti lè apply tí wọ́n fẹ́ ṣe fún ẹ kó lè jẹ́. Yorùbá ò kì í ṣe yẹn. Ìtí Yorùbá máa ń ṣe ni pé kán sí bẹ́rẹ́ ibi tó yẹ káwọn ńlá kan kí nǹkan bọ̀, wọ́n máa gé wọ́n sí. Wọ́n á dẹ̀ fi tán fẹ́ lò fún èèyàn, wọ́n á fi sílẹ̀, wọ́n á lò ó. Ó dodindi. Bá a rẹni tó fẹ́ rọ lápá, wọ́n lè ní ẹjọ́lé ẹ̀kọ́ papọ̀ ẹjọ́ kẹfì sí bẹ̀rẹ̀ sí àárín. Tí wọ́n bá rẹni tán sà sí, wọ́n lè sọ pé ẹlò papọ̀ ẹ̀sẹ̀yìn á ṣe lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Oníkálukú ló ní ìlànà títí ẹ̀. Ẹ wá sọ àṣà ìran Yorùbá, ẹ bẹ̀rẹ̀ sí ní pè lórúkọ, ẹ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. I am not fighting for the freedom of Yoruba nation alone. I am fighting for freedom, total liberation of Yoruba, as well as
protection of our heritage and culture. That is what I stand for. Mo dẹ̀ dúró fún kò sí ti yàlákùbà bálákùbà báyìí ẹ̀jẹ̀. Ẹ̀yin ìka gbogbo wọn. Ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo àwọn olóṣèlú tẹ́ ẹ̀ ń ṣe oògùn fún tẹ́ ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ń kólé lọ́wọ́. Olóṣèlú á wá bá yín kó tó contest. Á ní bàbá mo fẹ́ contest mo dẹ̀ fẹ́ wọlé. Bàbá náà wà ní má wọ́rì àwọn ìyá mi òṣòro mà ní fa àwọn ìyá mi alẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní luṣẹ́rẹ́ fún ẹ máa dùn ẹ fẹ́ gbá iṣẹ́ kalẹ̀ ẹ rọ́ṣẹ́ fún wọn ẹ ṣèkìyà fún wọn bàbá ẹ ṣèkìyà ẹni tó bá kí kò sí ẹni náà kí lè kó gbọ́dọ̀ lè kojú ẹ bàbá ẹ ṣẹ̀rù sí mi lára ẹnikẹ́ni tó bá rí mi ká ìyá wọn kó máa la gàràrà tí n bá sọ̀rọ̀ kán má lè question mi ẹ ṣe gbogbo ẹ̀ fún wọn nígbà kan bá gbà á tí ń lọ tìbò tí wọ́n débẹ̀ tán òun ní ló ti wí mọ́. Àwọn láṣọ ìgbé agbára ìjọba ju tó oògùn lọ wọ́n ní ẹ lọ gbé wọn ẹ tì wọ́n mọ́lé àtàwọn àtògùn yẹn tì wọ́n mọ́lé ẹ̀yin lẹdẹ ṣiṣẹ́ òfin wọn iṣẹ́ tó yẹ kí ẹ fi ran àwùjọ lọ́wọ́. Ìmí àtẹ̀tún jẹ́ mọ́fì ajẹ́ mọ́rìlì ìlú odidi ìlú àtàtẹ̀yìnwá bá yín awàṣọgùn lọ́wọ́ yín. Kó ba lè kí ìka sómi kí aláboyún mú kó dẹ̀ bímọ. Òròká ni o a kì í sómi a lóun ka Kùránì sí n kò bá parí ẹ̀ agbèlè yìí agbèlè aláboyún lọ́wọ́ tí wọ́n ní kò lè bí ìyẹn náà gbé mu abímọ ìbí àmọ́ dùn á ní àfáà yẹn mọ lóhun kódà bàbá òun ọ̀dọ̀ babaláwo ló dẹ̀ ti lọ ṣe o àwọn ni wọ́n ń gbógun tì yín ṣe bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe ṣe bẹ́ẹ̀ yìí lẹ̀ ń ṣe fún wọn. èyí tẹ́ ẹgbẹ́ wọ́n ti fi ń gé eyín jẹ láyò oko tẹ́ ẹ dá wọ́n ti fi ń dó oyin láyà o tí rí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni torí pé kí ni mẹ̀kúnnù ló yẹ kẹ́ ẹ jà fún aráàlú ló yẹ kẹ́ ẹ lo gbogbo agbára tẹ́ ẹ ní kẹ́ ẹ lò láti fi ràn lọ́wọ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ tẹ́ bá lólóṣèlú tó dé inú yín á dùn wọ́n bá ti ṣiṣẹ́ òun fún wọn ṣe gbogbo ẹ̀ bóyá wọ́n gbé mọ́tò kan lé yín nídìí inú yín náà dùn ẹ̀ wọ́ ọ̀la ṣé kò tán yín báyìí ọ̀tá àbí ọ̀tá sókè àbí òtún tó bá jẹ́ pé tó bá wá bá yín dẹ̀ ń kọ̀ fún wọn ni pé ọ̀ọ́kẹ́tẹ̀ kọ́kọ́ máa gbé wọn ìbúra tó níná nínú ẹ lára yín tó bá tẹ̀ ṣe búra lára yín látúnṣe ògùn ayé ìbúra àbí báwọn ṣe ń pè látúnṣe àtúnṣe fún lára yín ẹ̀ ráyé yín báyìí. wá mo ti sọ èmi bàbá mọ́rílì ìwò àgbà tó bá sọ àgbàdo mọ̀bí ó di dandan kó da láwàdà ìdílé mo mọ̀ pé tèmi kéré ọ̀pọ̀lọpọ̀ sì máa fún yín jẹ bàbá ẹ máa gbà lójijì ni a máa ń wọ́n fún yín ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá pinnu tẹ́ ẹ ní Yorùbá ò ní nísìnyí ọkàn pé kó sáà máa dàrúlẹ̀ dúró fún ní gbogbo ìgbà Ọlọ́run ò ní forí jì ẹ ní bọ́ nínú ogun alẹ́ yìí ò ní sunwọ̀n ẹ ní láyọ̀ torí ìran àwọn ọmọ Yorùbá mọ̀ pé ìyà ń jẹ wá ìyà ń jẹ mẹ̀kúnnù nílẹ̀ Yorùbá ìyà ń jẹ ìran ọmọ Yorùbá inú ìgbèkùn ni ìran ọmọ Yorùbá wà àkàkẹ́ sá gbogbo ipa yín kọ́ ọmọ Yorùbá bọ́ sílẹ̀ bàjẹ́ tá a bá tẹ̀ wá ní gbòmìnira ṣé ká máa bára wa jà lóòótọ́ ni bàbá torí bẹ́ẹ̀ ní ìmọ̀ ni tó tètè tún mẹ́nu bà ọ̀rọ̀ Sunday Igboho orí ọmọ yẹn máa pa ní bàbá ẹ̀yin àgbàyà oníṣègùn olùsọkúsọ bí nǹkan nínú àwọn ẹranko burúkú wọ̀nyí tó pera àwọn oníkìní kan láti lọ ọmọ kékeré yẹn náà jáde bẹ́ẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Gani Adams ó bẹ́ẹ̀ sí ní bú Ààrẹ Ọ̀nà Kakanfò ó pé Gani Adams ó pé oríṣiríṣi orúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ kékeré tí ò ti bóyá lọmọ yẹn lè ju 30 sí 35 ó bẹ́ẹ̀ sí ní pààrẹ lóríṣiríṣi orúkọ ó bú Ààrẹ ó sọ̀rọ̀ sí iṣẹ́ tí wọ́n fi rán ni ìyẹn tí ẹ ó tẹ̀ ti gbègbú fáàsì ló gbọ́ ni gbogbo ní pátápátá tẹ́ ẹ̀ kí wà ní ìsinmi tó jẹ́ pé ẹ ṣáàjà kẹjà mi ò sọ pé Ààrẹ mọ́ mi ò sọ pé Sunday Igboho mọ́ mi ò sọ pé Ọọ̀ni Ifẹ̀ tó mọ́ kò sẹ́ni tó pé èèyàn máa rìn orí dẹ̀ máa ń jì that is bọ́lá ò ṣe dá ènìyàn ni ṣùgbọ́n tábà ní ká jẹ kúrú kó tán ṣe jẹ́ ká jẹ kó tán pátápátá káyé gbẹ̀wò ẹ̀ sáwò kàkà kọ́rọ̀ tán ìjìnlẹ̀ tó ń dákun
báyìí ṣe wà yìí mi ò lérò pé ààrẹ dédé jáde kó lọ wá ẹnikẹ́ni kó lọ wájà ẹnikẹ́ni. Iṣẹ́ ẹ̀ ló ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá ni. He has the right to speak. Tí anything bá ṣẹlẹ̀ ní ìlú kankan tó lè dá wàhálà bẹ̀, ẹ ó ní ẹ̀tọ́ láti sọ. Torí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ni, kì í ṣe tọ̀yọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìwó ni, Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn, ti Abẹ́òkúta, ti Èkó, to Ondo State, to Ọ̀yọ́ State, to Ògùn State, to Ọ̀ṣun State, ti Kwara State, everywhere tó jẹ́ ilẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹ̀ ló jẹ́. Kò sí ti mẹ́tàlá yín fẹ́ ṣe. Tó bá wọ ìwọlé ni wọn bí mẹ́tàlá yín dákẹ́ mọ́ tẹ̀. Kí ẹ má bá ò fún ààrẹ náà pé tó bá kàn tó sọ pé lókun ọ̀fẹ́ màá ní, á sọ pé kán gún ìdí yín bàbá. Kán fi gò gún ìdí yín dákẹ́ mọ́ bó ṣe lọ. Ààrẹ náà pé Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Tí wọ́n bá wọ ilẹ̀ Ìwó bàbá, ó sàn yọjú tẹ́ bá yọjú tẹ́ tẹríba kẹ́ ẹ bá ò kẹ́ ẹ fún ní respect. Bàbá ẹ̀rí mu jẹ fáàtì lẹ́gbọ́n yẹn ká ní yíkan. Ẹ̀yin ìka ọba yẹn ẹ má balẹ̀ Yorùbá jẹ́ mọ́. Àwa ọ̀dọ́ àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wọ̀nyí lè fìyà ń jẹ ẹ̀bá ọjọ́ ọ̀la jẹ́ fún gbogbo wa. Ẹ ti bá yé ti yín jẹ́. Gbogbo bàbá yẹn kẹ́ dìde ká ìjà ẹ̀kọ́ ẹ̀ já. Àwa dìde sí yẹn bẹ̀rẹ̀ sí nínú gbogbo ẹ̀ lé kókókókókókókó. À ń bẹ̀bẹ̀ kí ìbáṣepọ̀ kí ìrẹ́pọ̀ kó wà láàárín àwọn tó pera wọn lágbàgbà ilẹ̀ Yorùbá. Kí Yorùbá lè mọ nǹkan tó kàn next. Kàkà bẹ́ẹ̀ ṣe lẹ̀ ẹ̀ ṣáná sí ni ẹ̀ ń bu pẹtiróòlù sí. Ìṣẹ̀dá àwọn ọmọ Yorùbá ò ní kò ní dáríjì ní o bàbá. Mo sọ eléyìí mo gbẹnu dúró náà. Omoluka ni mo jẹ́ kó sì kàn tí ìta adógún ní tẹ́tẹ́ Omoluka sí. Ẹ kúlé padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá láì fi àkókò mi ṣòfò. We have some properties for sale. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. A ní property sí Ondo State, a ní sí Èkó, a ní sí Ìbàdàn, a dẹ̀ ní sí Èkìtì. Ẹ̀yin tẹ́ bá fẹ́ l'Ondo State, a ní àwọn ilé táwọn èèyàn fẹ́ tà wọn kó sì kí àwa. Ó wà a dẹ̀ nílẹ̀. Ilẹ̀ wà lálágbàká ní area government house face to face nítòsí immigration lálágbàká. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ kàn sí wa. 3 plot 2,000 square meter ó tún lé o. Ó wà lálágbàká. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ẹ kọ́ńtàtì Omoluka Great TV pẹ̀lú nọ́mbà tí mo pín sójú fọ́nrán yìí. Bákan náà ni a ní àwọn ilé sí Ṣàgàrí lọ́nà bíi méjì ní Ṣàgàrí tó wà fún títà. Ẹ kàn sí wa ká lọ bẹ̀ ká ṣe fídíò ẹ̀kẹ́ rí so that ká dẹ̀ lọ sọ̀rọ̀. Tó bá dẹ̀ jẹ́ lẹ́kọ̀ọ́ aláwọn ilé náà sí Èkó fún títà. A ní sí Láfẹnwá l'Ógùn State, a ní sí Owódé Elédé lọ́nà Ìkòròdú, a ní síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ kàn sí wa. Tó bá dẹ̀ jẹ́ oko lẹ fẹ́ fi ṣe ẹ kàn sí Omoluka ilẹ̀ wà ní rẹpẹtẹ ní Èkìtì, l'Óndó àti ní Èkó bákan náà ilẹ̀ wà dáadáa. Ẹ̀yin ní kẹ́ ẹ kàn sí wa, a máa bá yín make arrangement. Àwa ò ní introduce ilẹ̀ tí ò legit, a kì í introduce ẹ̀ sí náà. Property tá a bá fẹ́ introduce yín sí, a rí pé kì í ṣe tẹ́ máa wá padà fà wá lọ́la Omoluka ìwọ ni o ìwọ rárá. Ká tó lè fọwọ́ sọ̀yà fún yín gbogbo ẹ̀ pátápátá á ṣe ìwádìí ẹ̀ fínífíní a rí pé kò lẹ́jọ́ nínú ká tó introduce yín sí. Tó bá dẹ̀ ti ṣe àti lọ́ọ̀yà tiẹ̀ àti tiwọn ẹ jọ ṣe ìwé á pé pérépéré pẹ̀lú gbogbo necessary document tí wàá gbà nǹkan ẹ̀ dá nínú. So ẹ contact wa tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí kankan náà àwọn property tá a ní sílẹ̀. Bí ògo ti ń jẹ́ tọ́lọ́run Omoluka máa dá yín lóhùn. Tẹ́ ẹ bá dẹ̀ pè mí tí mi ò tètè gbé ẹ má kàn ṣe wàhálà ẹ kàn send message Omoluka please call me. Òtítọ́ ẹ send message yẹn Omoluka pè mí tàbí please call me tàbí kẹ́ ṣe voice note màá gbọ́ ó dá mi lójú màá dẹ̀ pè mí ní reply. God will continue to bless you. Ẹ má wàá gbàgbé rẹ́kọ̀dù Omoluka tuntun tó ń bọ̀ lọ́nà. Rẹ́kọ̀dù Omoluka tuntun tí mo pàkọ́lé ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀rọ̀. Ìpínlẹ̀ ọ̀rọ̀. Ìpínlẹ̀ ọ̀rọ̀. Rẹ́kọ̀dù yẹn máa hí ìtò máa le gan. Yorùbá
kíyè sára mo bẹ̀ o ẹ ò rí odò mi bá rèrè Yorùbá ẹ kíyè sára mo bẹ̀ o ẹ ò rí odò mi bá rèrè. Ó máa yí ti gan on the 3rd la máa lọ jẹ lákùrẹ́ ní ẹgbẹ́ dáfẹ́ ilé tó kù di ẹni tí àwọn mi nínú Facebook ó yá ẹ̀ tí ì pín bẹ́ẹ̀ ṣe ń pín yẹn máa kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ẹ̀yin tí àwọn mi ní TikTok máa kọ́ síbẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè. Thank you Prince of Africa, God will continue to bless you. Màámi Bùnmi wà mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní gift tàbí yìí ti goals wa lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe mo mọ rírì tẹ́ ṣe o inú mi sì ní ṣe sí i. Ẹ̀yin tẹ̀mí ní YouTube ṣe wà o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà mo appreciate gbogbo yín o ẹ fún wa ní ti ẹ̀yin ti YouTube ẹ kì í fún wa o ẹ ti rí ibi tí sáìn dọ́là wà ẹ kílíkì ẹ máa mọ ọmọdé máa jẹ́ ẹ̀ náà fún wa $5 $10 gbogbo ẹ̀ náà rẹ̀ ẹ̀dí ẹbí múnú wa á dùn ní ẹ máa fún wa bàbá tí ń ṣètò Ọlọ́run àpọn yín lọ Ọlọ́run àtúbọ̀ máa gbé ọwọ́ yín sókè ojú ò ní tì yín bí ẹ ti mú kò ní tán bẹ́ẹ̀ ẹ fi yẹn encourage wa ni ẹ ṣe mo dúpẹ́ ẹ má dẹ̀ gbàgbé Omoluka ẹ má fi wá lẹ̀ o ó kéré ní sọ̀yìn àdáhùn o God will bless you ẹ ṣe mo dúpẹ́ ó yàtọ̀ sí ní kọ́tí ẹ̀bùkún ní fórílẹ̀-èdè Yorùbá mélòó mo ti rí Òjó Olúyẹmísí True Talk okay Abíọ́dún Bọ́dẹdé ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá that is 1 Adéfẹ́mi Òjòkanlẹ̀ that is 2 Adéfẹ́mi Akíntúndé Ọbádìpẹ̀ ó di 3 ó yá ẹ máa kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá ẹ má jù pẹ́ o Omoluka lọ nu o ẹ má jù pẹ́ o God bless you ó yá kọ́ tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá tó bá fẹ́ rí Omoluka kò sí nọ́mbà tí mo kọ yẹn kò jù bẹ́ẹ̀ lọ 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 ẹ̀yin tẹ́ bá wà ní outside Nigeria ẹ ti mọ bá ṣe ń tẹ̀ +234 lẹ́ẹ̀ máa fi síwájú ẹ wá fi 70 yẹn ẹ wá fi tẹ̀lé ẹ ṣé mo dúpẹ́ o.